padà sórí ètò Miliki Express gbogbo ogun tó ń wò mí nínú ilé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá gbogbo tí ìlú Miliki Express náà ní fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa. Èmi máa ro ohun bọ̀ ń tèmi o. Ìkan nínú àwọn olóríire ẹ̀yin tẹ́ ń wò mí nínú ilé báyìí náà bá pè mí pé Lára Olúbọ̀ mo ní hàn náà bá ní mo lẹ́bùn kékeré kan fún un bá ní èmi nìkan tán. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nínú ilé mo rí ẹ̀bùn gbà lọ́wọ́ Rampant beads concept Rampant bead concept. Àwọn wà ní office address wọn ní number 14 Ogunlana Street Ẹgbẹ́dá Àkówọnjọ nílùú Èkó ń bí. Nọ́mbà wọn rèé 0803413 442. Ẹ̀bùn tí mo rí gbà rèé o. Ẹ̀bùn tí mo rí gbà lọ́wọ́ Rampant concept rèé o. Kí n tó fi àlejò mi hàn ní o torí mo fẹ́ lò ní ìsìn torí tí wọ́n ní ìfidó gbogbo dédé náà lónìí. Ẹ rí mi báyìí. Rampant concept ẹ ṣé o. Ẹ rí bó ṣe rí rètérètè lọ́rùn mi. Mo dúpẹ́ ṣeun o. Yóò mọ ojú yín ṣe o. Ẹ níyọ̀lẹ́ o. Rampant concept. Àǹtí mo dúpẹ́ gan-an ni lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun. Máa lò lórí ètò lónìí. Mo mọ̀ kí n wá lò lórí ètò kí gbogbo àgbáyé rí kán máa bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. Kí wọ́n bá mi ṣe kíni kán bá mi fún wọn níṣẹ́. Wọ́n ní iṣẹ́ wọn owó iṣẹ́ wọn ò wọ́n. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé mọ̀ pé èmi náà mo láì tó ge. Kọ́lọ́hun ṣàánú mi ni. Ìyá gbogbo ti ìlú Miliki Express máa wọ̀ ò lè jábọ́ ìwọ̀ lónìí ò ní jábọ́ ìwọ̀ kẹ̀ ìwọ̀ èmi mo ní ọ̀rẹ́ máa lò fún mi. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé bá mi pè Rampant sí 08034139442 kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo ará ilé àwọn ni wọ́n fún mi ní ẹ̀bùn bàǹtàbàǹtà báyìí ẹ ṣé o mo dúpẹ́ o iléeṣẹ́ yóò ní jóná iwájú lẹ́bàá máa lọ ẹ̀rí pé ó yẹ mí èmi náà fáìn díẹ̀ mo wọra mi nínú tẹlifíṣàn yín nu. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé bá mi welcome àlejò mi sórí ètò fún ìgbà àkọ́kọ́ Daddy and Mommy Sopitan mo ní daddy boyfriend mi ìyàwó wọn girlfriend mi daddy ẹ mọ̀ pé ẹ̀yin lọ́lọ́run fi ṣorí ẹ̀yin náà ni màá kọ́kọ́ kí ẹ bá ń kọ́kọ́ kí àwọn aráalé. Ẹ̀yin aráalé a kí yín ẹ kú àbọ̀ sí orí ètò yìí. Ṣé mo dúpẹ́. A sì fẹ́ kí Orisun tẹlifíṣàn. Ẹ ṣé o bàbá mi. Ọkú ayẹyẹ ọdún kẹrin wọn incidentally ọmọ December lèmi náà. Bẹ́ẹ̀ni ọjọ́ ìbí kan làwọn àti Orisun jọ ń ṣe. Happy birthday daddy. Àwọn ọmọ December rẹ̀ àwọn tó bá lọ́mọ Orisun pé ọjọ́ bí àwọn rẹ̀ daddy rẹ̀ pé 14 ní ti yín yàbí. Happy birthday in advance sir. Thank you very much. Girlfriend mi babes what's up. Girlfriend mi ni Mommy Sopitan gbogbo ẹ̀yà ara lé. Mommy ẹ bá káwọn ara lé. Ẹ̀yin ara lé a kí yín ẹ kú ìjókòó. Ṣé. A sì mọ̀ pé lálàáfíà lẹ́ ó fi wo Miliki Express tí wọ́n fẹ́ fi hàn yín lásìkò yìí. Ẹ ṣé Mommy mo dúpẹ́. Gbogbo ẹ̀yin tèmi nínú ilé Mommy àti Daddy wọ́n jẹ́ olólùfẹ́ ètò Miliki Express ọjọ́ Sunday. Wọ́n fẹ́ràn ètò Miliki Express gan-an ni. Ẹ wá mọ nǹkan tó wá ṣẹlẹ̀. Mommy wọ́n tún wá Daddy bá Orisun wọ́n bá wọn ṣe ọjọ́ òbí Daddy December 14 Orisun December 1. Mommy náà wọ́n tún bá mi dorúkọ lánàá tún lórúkọ wọn kọ́ lóun tí àánú mi àtọ́kọ àtìyàwó wọ́n ń tẹ̀lé mi kọ́ lóun tí àánú mi. Náà kí ló gbé àwọn méjèèjì wá sórí Orisun lénìí wọ́n ní ètò kan fún àwọn ọmọ tó jẹ́ wípé wọ́n fẹ́ lọ sí ilé ìwé tí kò sí agbára. Wọ́n pè ní Sycamore Child Educare Foundation. Wọ́n ṣe ìfilọ́lẹ̀ foundation yìí ní bí ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn lóòótọ́ ká tó parí ètò lẹ́nìí a máa fi díẹ̀ nínú clips nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ́yìn àwọn èèyàn jàǹkànjàǹkàn àwọn olóríire ẹ̀dá bíi titi yín báyìí tó darapọ̀ pẹ̀lú wọn lọ́jọ́ náà. Mommy màá kọ́kọ́ béèrè náà jẹ́ béèrè lọ́wọ́ Daddy torí orí ni Ọlọ́run fi gbogbo àwọn ọkùnrin ṣe fún wa wọn ò ní dilẹ̀ láéláé. Daddy kí lẹ fẹ́ sọ fún wa nípa Sycamore Child Educare Foundation? A dá foundation yìí lẹ̀ jẹ́ bó ṣe sọ láti ran àwọn ọmọ tí agbára ò tó fún láti lè lọ iléèwé.
kó tó di pé a ṣe foundation yìí a ti ń ṣe lọ́wọ́ ara wa nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọjọ́ kan báyìí mo wà níbi lọ́dọ̀ organizer ọmọ kékeré yẹn wá kọjá ọmọ bíi ọdún 8 sí 9 àwọn èèyàn wá ń káàánú ẹ̀ ó dàbí pé ọmọ yẹn wọ́n ní nǹkan bíi aago 5 sí aago 6 láàárọ̀ ló máa ti jí tó máa lọ sóko láti lọ gé ewé tó máa tà kó tó lè lọ school DSS1 ló dẹ̀ ti wà àwọn òbí ẹ̀ wọn lágbára láti san owó ẹ̀ ó dẹ̀ wù láti kàwé ó wá tì mí lọ́kàn pé eléyìí tó jẹ́ pé DSS1 ló ṣe wà ìgbà ó lè ò ní su láti máa lọ ṣe gbogbo so mo á béèrè orúkọ iléèwé ẹ̀ mo bá lọ sí iléèwé ẹ̀ nígbà mo débẹ̀ olórí iléèwé wọn sọ fún wọn pé àwọn 3 náà wà bẹ́yìn pé tán rówó láti sanwó ẹ̀kọ́ fúnra wọn ó jẹ́ pé 5,000 péré làwọn mẹ́tẹ̀ẹ̀ta mo wá ní òkè kán ṣàfihàn lẹ̀ mo wá fún wọn lówó yẹn mo dẹ̀ ní tí ó bá tún ti jí kán má bọ́dà wọn kán wá máa bá mi wọ́n mi náà àwọn kan náà tún ṣerú ẹ̀ náà lẹ́kọ̀ọ́ but nígbà tí wàá jàmí kò jẹ́ gbogbo wa mọ̀ pé díẹ̀ lèèyàn lè ṣe ní agbára rẹ̀ ní la fi sọ pé òkè instead gbogbo wa máa jáwọ́ mọ́nú pé ìjọba ò ṣe kankan ìjọba káà gan ṣe torí àwọn ọmọ wọ̀nyí tá a bá ràn wọ́n lọ́wọ́ àwọn náà máa di hooligans tó máa da gbogbo wa láàmú ìyẹn la fi ní òkè ká dá foundation yìí lẹ̀ ká wá fi hàn gbogbo àwọn ará ayé pé òkè ẹ jẹ́ kí gbogbo wa tí a bá mú tẹ̀yìn bá mú tọ́rọ́lẹ̀ tèmi mú tọ́rọ́lẹ̀ tí gbogbo ẹ̀ tó bá ṣùpọ̀ á tó ṣe ọ̀pọ̀lọpọ̀ fún àwọn ọmọ wọ̀nyẹn kábíyèsí olódùmarè kábíyèsí olódùmarè tó tòrè ọlọ́run mọ́mì ẹ̀yin àti dádì tẹ́ bẹ̀rẹ̀ ṣé dádì ló kọ́kọ́ ní àìdíà yẹn ni àbẹ́yìn lẹ ní àìdíà àbí àjọ rẹ̀ yín méjèèjì ni. It's a vision given to me by God. Back for years, I had that vision, and the vision continued to show up. And in my own bit, I have supported so many children without even telling anybody. No, we are saying so Igbo. Oh. Yorùbá ni kẹ́ mú ẹ mú Yorùbá orí Orisun lẹ́wà. All right. Ìgbà tí kinní yẹn bẹ̀rẹ̀ tí ó dẹ̀ orí ọkọ tí mo máa lálà máa rí ipa wọn mọ wọ́n ṣùmọ́ mi máa rí pé mò ń kọ́ wọn ìyẹn ló wá mú mi ìgbà tí ọdún tí mo wà born again. It was in 1987. Aláìwọ̀n tí bí ya mi nígbà náà. 1989 ni mo wà born again. So mo dẹ̀ ti lọ sílé ọ̀rẹ́ mi kan tí mo rí tó gádà àwọn ọmọ jọ níjọ́ Sunday tó ń kọ́ wọn ní ẹ̀kọ́ Bible. Mo ní mo mà láì ó fi kíni tó ń pè ní visual bí projector tó fi ń kọ́ ọmọ ó ń lò èyí tó máa lẹ̀ mọ́ board èyí tó máa kọ sórí ìwé tó máa yà ó ń fi kọ́ wọn mo dẹ̀ rí pé it's a way tí àwọn ọmọ yẹn tí àwọn ẹ̀kọ́ yẹn fi ń sink sí wọn lórí èmi ti lọ kí n tó wà born again sílé wọn bí ọ̀sẹ̀ méjì ìgbà táwọn ọmọ lọ lé wọn ni mo wá béèrè lọ́wọ́ obìnrin yẹn pé mo máa láìkì nǹkan tó ń ṣe yìí ó wù mí kémi náà lè ṣe é ni ọmọbìnrin yẹn mo wá ní báwo ló ṣe mọ gbogbo kinní yẹn ó ní màá lọ skúùlù ẹ̀ ni skúùlù ẹ̀ yẹn tó ní màá lọ yẹn ó sorúkọ ẹ̀ fún mi but yóò ìwà born again few weeks sígbà tí mo rí gbogbo kinní yẹn ni mo wá wà born again. Mo wá di àtúnbí nínú Jésù Kristi. Mo wá di àtúnbí tí mo dẹ̀ mọ̀ pé mo dà àtúnbí tòótọ́. Mo wá church tí wọ́n introduce mi sí ọ̀rẹ́ mi ìyàwó ex-governor Kwara State òun náà pẹ̀lẹ́ tó introduce church yẹn nígbà tá a wà nílọrin sí mi
bá a ṣe parí kí n cut ẹ̀ short bá a ṣe parí sáfíìsì níjọ́ yẹn àbí ká tó parí àwọn olùdásílẹ̀ church yẹn training àwọn ọmọdé yẹn wọ́n wà ńbẹ̀ wọ́n wá announce wọ́n kéde nínú church pé báyìí là ń ṣe o CEM ní orúkọ kìnìtà ẹ̀kọ́ táwọn dá sílẹ̀ it is now a very very big wọ́n tó dá sílẹ̀ ẹ̀kọ́ yẹn foundation yẹn is now in the nook and cranny of the world now mo ṣe bí nǹkan kékeré ni mo bá lọ wọ́n náà máa bẹ̀rẹ̀ lọ́la o ìgbà tí mo wá lọ sí training yẹn eré mo pé pàdé bẹ́ẹ̀ wọ́n ń kó àwọn tíṣà wá láti Amẹ́ríkà tán wá kọ́ wa ó ti ń di ńlá ńgbà yẹn tán wá ń kọ́ wa tó jẹ́ pé a ṣe bíi real kìíní CEM ló ń jẹ́ Children Evangelism Ministry so mo ṣàrí pé kìíní ìwà òkè o àwọn ọmọ tí òye ò bá yé visual kí la ṣe pé visual studies kìíní ta fi ń kọ́ wọn age ó máa help wọn gan mo bá lọ bẹ̀ o aṣáṣe bí ipa wà ní yunifásitì wọ́n wá torí wọ́n test wa mo dẹ̀ ṣe dáadáa nínú ẹ̀kọ́ yẹn ó tiẹ̀ yà wọ́n yẹn náà lẹ́nu pé ṣé bó ṣe wà bọ́n nìgbè ni ta ló kọ ẹ̀ mo ló ọlọ́run fẹ́ ó fẹ́ bẹ́ẹ̀ ni àṣé òótọ́ ni ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ and wọ́n wá yes mo rí àtìlẹ́yìn ọlọ́run torí pé wọ́n sọ fún wa nígbà tí mo bẹ̀rẹ̀ training yẹn èyí pé ká lọ kọ́lẹ̀ pé ìjọta tí mo bá wọn bẹ̀rẹ̀ gangan pé ká lọ kọ́lẹ̀ kò sẹ́ni tó wá ṣe training yìí tí ọlọ́run tó lè fi ilẹ̀ mọ̀ ọlọ́run á lò fáwọn ọmọ yẹn ṣáà ni mo dúpẹ́ fọlọ́run pé lóòótọ́ gbàtà níjọ́ yẹn gangan wọ́n ní ká lọ nóòtì ẹ̀ pé nǹkan tá a dẹ̀ tiẹ̀ ń fẹ́ ibi tá a máa mọ̀ nìyẹn pọ́lọ́run ọlọ́run rí lè pè wá ni pé ẹ̀rù ẹni tí ó bá ti wá training yìí ìjọ ẹ̀rù wọn máa ń bà àwọn yẹn ọ̀gá kìnìún yẹn ni wípé káwọn tó máa ṣẹlẹ̀ torí àsìkò ẹ̀jẹ̀ á fi yẹn lẹ̀ nǹkan yẹn ṣẹlẹ̀ dáàdì mọ̀ ń pa ẹ̀ ń ta ti ń lépa for 8 years. fọdún 8 tẹ ti ń lépa. ilé ta kọ́ sí lọ́rin á ti pa ni àárín èèyàn gbà fọdún 8 mo kúrò bẹ́ẹ̀ ni náà wá bá mi lé pé àwọn kan ti fẹ́ gbà so ìyẹn ti pa fún ọdún 8 nítorí pé ẹ bẹ̀rẹ̀ sí ní tọ́jú àwọn ọmọ. bẹ́ẹ̀ ni ọ̀nà ńlá age síbẹ̀ mò ń bá lọ wọ́n ṣàlàyé fún wa torí mò ń láti sọ ìwọ̀n yìí kí ẹni tí ọlọ́run bá pè kó má máa fi ìpè ọlọ́run jáfara so mo wá wí pé kò burú ká máa bá a lọ bẹ́ẹ̀ wọ́n wá ṣàlàyé fún wa pé ẹ̀yin tẹ́ ẹ wá báyìí ìyẹn ìgbà tá a parí training yẹn bẹ́ẹ̀ ẹ lè useful fún àwọn ọmọ wẹ́wẹ́ bẹ̀rẹ̀ lórí pé kí ẹ lè dá Bible club sílẹ̀ ẹ lè and it is voluntary service wọn ò nídìí àti sanwó ẹ ṣáàdá Bible club sílẹ̀ then ẹ máa fi ọ̀rọ̀ Ọlọ́run training àwọn ọmọ wẹ́wẹ́ dúpẹ́. so mo bẹ̀rẹ̀ and to the glory of God lóòótọ́ Bible club yẹn bẹ̀rẹ̀ nílọrin à ń ṣe eré la pé àwàdà la pé mo ṣe dẹ́kọ̀ọ́ gbà tí iṣẹ́ gbé dádì padà sẹ́kọ̀ọ́ tí mo tún padà wá bí mo tún bẹ̀rẹ̀. ẹ̀yin dẹ̀ ní ẹ̀kú ní fọkàn yín lọ́rùn lẹ́ẹ̀kọ́ lòún ṣàánú kíjà arúgbó ìkọ́jú máa tẹ̀lé ọkọ wọn káàkiri. ó dáa ṣé kò dáa bẹ́ẹ̀. gbogbo àwọn alára àbọ̀kọ̀ kú ni wá ẹ̀kọ́ lòún ṣàánú wa ni. ẹ̀yin mo ti jẹ mọ́ mi. so àwọn ọmọ tí mo kó jọ fún Bible club mi lẹ́kọ̀ọ́ yìí ṣé ara wọn ti lọ́rin yẹn I was so happy recently wọ́n wà l'Abuja tí mo pàdé wọn níbi wedding àbúrò wọn last born ìyá wọn àwọn mẹ́rin tó kọ́kọ́ wá sí ti Ìlọrin yẹn Bible school yẹn no club Bible club ọ̀bùkọ́ medical doctor méjì wà nù wọn dẹ̀ mo rá wọn kan tó ń lo jeep àṣẹ kékeré nígbà tí mo wá lọ sí US mo tún pàdé Eze tó fi ahead láti máa tí mi ìbá sí ń bẹ̀
ó fi rẹ̀ ṣe leader ọmọ yẹn láìkí Ọlọ́run púpọ̀ jù ó fi rẹ̀ ṣe leader kó máa lè máa monitor àwọn ọmọ tó kù ọmọ tó bá ṣe tí ò dá á bá wí ọmọ yẹn ṣàǹṣe bí àgbàlagbà ọmọ kékeré lòun náà o ìgbà tí mo lọ US láyé àti lọ wo ọmọ mi last born mi tó bímọ wọ́n torí àfihàn wa lẹ̀ àwọn ọmọ yẹn wọ́n ṣara wọn jọ pé mo ti dé o mọ́mì ti dé California ní ìmí ìwà nu wọn medical doctor ní ẹni tí wọ́n bí. ní ara àwọn ọmọ tọ́lọ́run ti lò yín fún lẹ́kọ̀ọ́ bí àwọn tèkó wọ́n kàn gé ní lottery visa níyà wọn kó wọn lọ so èyí tí wọ́n bí kán tó bí eze tí mo ló máa ń monitor gbogbo nǹkan yẹn ìyẹn ti di eye doctor náà mi mọ bó ṣe ń pè tiẹ̀ kì í ṣe ophthalmology o ló ṣe surgeon. mi morúkọ èyí tí ọmọ yẹn ń ṣe ẹ̀gbọ́n eze. ok wọ́n dáàdi ní optometrist. ó dẹ̀ ti ní outfit ẹ̀ ní New York. kábíyèsí àdúpẹ́. so àdúpẹ́ fún Ọlọ́run kí ni mo fẹ́ sọ tí mi fẹ́ gbàgbé àdùn mi ti bá gbàgbé kí àwọn bá mọ àdùn tó wà nù training all right ẹ̀mí Ọlọ́run sì ń tẹ̀síwájú. kábíyèsí. mo kàn déédé lálàá ni alátẹ̀mí kẹrin bíi pẹ́ ẹsẹ̀ ẹ̀yìn Orísun gbé fíìmù lẹ́nu tí mò ń wò báyìí. ó mẹ́rin àlá sí mi pé mo lówó kẹ́yà tètè ní àlá sí mi pé mo lówó pé mo ṣe ìjàlóbí mi tó wà ta yẹn. wàá ṣe ìyẹ̀ wàá ra jù bẹ́ẹ̀ lọ wàá ra Ferrari àti kílẹ̀ ń pè. yàrá mi ìfẹ́ Ferrari kó mo ṣàjẹ́ jíìpù kó dáa kó wà ní tẹ́sí. wàá ra so mo bá dé bẹ́ẹ̀. ó yà dáyà mẹ́rin. á gbé kan pọ̀ ó di 5. èyí tó máa ń gbé táyà kan wà. mọ́mí you know why àwọn alára láìkì kan tó dáa kó lóun ṣàánú wa ni. adúpẹ́ mọ́mí tó bá ní kó sọ lára àwọn ọmọ tó ti dìde látara yín nísìn tó bá ní kẹ́ kà ní mí ní méjì ẹ̀yìn àti dádì tó bá ní kẹ́ kà dádì ní mí ní méjì mẹ́ta Ọlọ́run ti lò yín fún either in Bible ni o either in education ni o wọ́n ti máa lọ tó bí mélòó. gẹ́gẹ́ bí mọ́mì ṣe sọ àwọn ọmọ wọ̀nyẹn tán tó jẹ́ pé tú wa náà fi lọ mélòó lè yẹ fẹ́ kà ń bẹ̀. In fact kan wọ́n ṣe pè mí láìpẹ́ yìí eléyìí torí ní eléyìí tí mo kọ́ fi bẹ̀rẹ̀ yẹn gbà tó ń wá dé school yẹn wọ́n ti sọ ó ti wádìí ti school wọn àwọn fúnra náà dé administer but tí wọ́n bá ti ṣe àwọn ọmọ wọn yẹn jọ wọ́n á kàn máa sọ fún pé èrè báyìí ní owó wọn á dẹ̀ fún wọn lówó yẹn wọ́n á dẹ̀ máa lọ so in fact kò sí mo ṣe lè sọ bó ṣe tó náà ní school yẹn ló dẹ̀ administer nígbà tí state government wá sọ pé àwọn ń ṣe free education ló jẹ́ ká wọ̀ kókè ká wo nǹkan tó ń pè ní free education but nísìnyí ó dà pé. free education wọn ò free mọ́. now ó jẹ́ nǹkan tó dùnyàn ní ọkàn pé lẹ́yìn 100 ọdún tí bàbá Awólọ́wọ̀ tó dá free education lẹ̀ ní nǹkan tó jẹ́ western region ńgbà yẹn tó jẹ́ pé àwọn bíi Ọ̀ṣun Ògùn Ọ̀yọ́ Ẹdó gbogbo wọn náà jẹ́ western region gbà yẹn tí bàbá yẹn dá ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ sílẹ̀ ní 100 ọdún sẹ́yìn àwọn ní state wọ̀nyẹn sì wọ́n gba owó lọ́wọ́ àwọn ọmọ school wọn àpè lọ́wọ́ owó ìwé o àmì owó ilé ìwé wọn àpè ní mìíràn tó kọ́ tó bọ́dún mọ́ ọ̀pọ̀ lọ́wọ́ wọ́n ṣàfù lórúkọ kan ṣá láti lọ́wọ́ àwọn ọmọ lọ́mọ. 3,000 ni ọmọ kankan ń san tó ń san lówó school bẹ́ẹ̀ lọ́n sọ kẹ́ ìlú yìí tó jẹ́ pé owó tó wà nílùú yóò tó gbogbo wa ó pọ̀ ju ó tó gbogbo wa náà kó tún ṣẹ́kù bọ̀tà àwọn tó ń jí náà jẹ́ kí kó yọ so ìyẹn ni gbogbo èèyàn gbọ́dọ̀ fi ṣe lè tán bá lè ṣe láti lè ṣe lè tán lè ṣe láti lè ṣe lè tán lè ṣe láti ran àwọn ọmọ wọ̀nyí lọ́wọ́ ara wa là ń ràn lọ́wọ́ tá a bá ràn wọ́n lọ́wọ́. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adé máa tì í lẹ́yìn dádì àti mọ́mí Sopitan gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Miliki Express nínú ilé mo fẹ́ kẹ́ wo àwọn tọkọtìyàwó yìí wọ́n ń ṣọmọdé tó bá ní kó kà nímí méjì pé kí n gẹ̀ẹ́sì ọjọ́ orí wọn màá fẹ́ lè sọ pé wọ́n ti lé ní 70 years wọ́n ń ṣọmọdé rárá débi tí mo tẹ́ ọ̀ máa sọ pé bóyá ṣe náà fẹ́ kó owó jẹ àbí wọ́n fẹ́ ṣe nǹkan kí náà fẹ́ fi ṣe nígbà mélòó ló kù at least mo gbàdúrà èmi sì gbàdúrà 50 years fáwọn méjèèjì kí eyín tán lẹ́nu nu bàbá ni ó lo màmá gbó àbí màmá ni ó lo bàbá gbó. mo fi eléyìí pé gbogbo ojú tó ń wò mí nínú ilé gbogbo abiyamọ pátápátá àti gbogbo ẹ̀dákẹ́dá tó ń wojú Ọlọ́run fún ọmọ àbí òun wojú Ọlọ́run fún nǹkan kan wọ́n fẹ́ kó darapọ̀ mọ́ iṣẹ́ yìí most
lè ṣe ara wa táwọn ojú Ọlọ́run fọmọ ó lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ kìrìsìtẹ́nì. Ìwọ ṣáà sow a seed of faith to this Sycamore Child Education Foundation. Yes, a seed of faith. Ṣé títí ẹ kò dẹ̀ gbójú kúrò mẹ́pẹ́ wọ Ọlọ́run mo ṣe eléyìí fún àwọn ọmọ tí mi ò mọ̀. Wo dá mi lóhùn. Kí ni nǹkan tó ti ń lé láti ìbẹ̀rẹ̀ ọdún yìí tí ò tẹ̀ lọ́wọ́? Tó dẹ̀ mọ̀ wípé Ọlọ́run sì lè ṣe, tó ní ìgbàgbọ́ wípé Ọlọ́run sì lè ṣe. Ó ṣe darapọ̀ mọ́ kinní yìí. Ó ṣe darapọ̀ mọ́. Kí ìwọ náà kò di alábùkún fún. Torí pé bàbá mi ń bẹ láàyè síbẹ̀, ayérayé ń bẹ láàyè. Gbogbo ogun tó ń wò mí nínú ilé. Ẹ darapọ̀ mọ́ Daddy Pa Ma Sopitan láti jẹ́ kí àwọn ọmọ aláìní káwọn náà kàn lọ sílé ìwé, kàn jẹ́ èèyàn, kàn má bàa di hooligans lọ́la, kàn má bàa máa disturb wa. A máa lọ sílé agbára ní ìsìn ẹ wà lọ wo díẹ̀ nínú ìgbà tán fẹ́ tán ṣe foundation Sycamore Child Educare Foundation. A máa fi àwọn clips wọ̀nyí ṣùgbọ́n ká tó lọ mọ́mì mo fẹ́ kẹ́ sọ̀rọ̀. Okay. Mo fẹ́ fi àsìkò yìí rán àwọn olólùfẹ́ ìwé mímọ́ tí í ṣe bíbélì. Tó bá jẹ́ Sunday school teacher nìyí ẹ struggle ẹ wá sí am kan training yẹn ṣe pàtàkì fún àwọn ọmọ wẹ́wẹ́. Kò ṣeé ròyìn. Láti ọdún mélòó mọ́mì? Láti ìgbà tó bá mọ̀ kó ti lè understand. Ok, ṣé CM yẹn wà lẹ́kọ̀ọ́ bí? Kò síbi tí ò sí lágbàlá ayé báyìí. Ok, CM máa padà. Ó wà ní Singapore, ló wà ní London. Ìbò náà wà lẹ́kọ̀ọ́. Lẹ́kọ̀ọ́ yìí. Wọ́n máa padà wá. Wọ́n máa pa àwọn CM fúnra wọn náà máa wá síbí. Ó ti dín ńlá báyìí, ó kò ṣe é ṣàlàyé. Ok, Daddy, fún àwọn tó fẹ́ ràn yín lọ́wọ́, tó fẹ́ darapọ̀ pẹ̀lú yín, tó dẹ̀ fẹ́ support. Nọ́mbà wo ni kí wọ́n pè yín sí láti gbà bóyá wọ́n fẹ́ gba account number ni, àbí wọ́n fẹ́ wá rí yín, àbí wọ́n fẹ́ darapọ̀ wọ́n fẹ́ mọ̀ yín bọ́n ṣe lè darapọ̀ mọ́ yín pẹ̀lú Sycamore Child Educare Foundation. Nọ́mbà wo ni kán pè yín sí? Okay, 090 93 30 2737. Lẹ́ẹ̀kan sí. 090 93 30 2737. Ẹ ṣeun Daddy àti mọ́mì. Àgbàyìn adalẹ́ o, ẹ ní dàgbàyà. Ọlọ́run adé lọ́rọ̀ ẹ̀mí yín. Àwọn ọmọ tí Ọlọ́run sì fẹ́ lò yín fún lágbára Ọlọ́run wá dirú wá dìgbà lójú ẹ̀mí yín. Òun lẹ ti gbọ́ yẹn gbogbo ojú tó ń wò mí nínú ilé kó tó di pé àgbàlagbà méjì wọ́n gbéra wọn wá dìde wọ́n ń ṣe lébi o. Wọ́n dìde wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ṣerú nǹkan báyìí fún àwọn ọmọ kéékèèké, àwọn tó wù wọ́n kán lọ sílé ẹ̀kọ́ tó hàn dẹ̀ ní agbára. Ó ní bá o, wọ́n dẹ̀ ní láti gbà tán ti ń ṣe kò sí nǹkan tán lé báyìí. Tọ́ wọn ń bá àwọn ọmọ wọn ń kọ́ níṣẹ́ náà ń tẹ̀síwájú. Ẹ jẹ́ ká lọ sílé agbára gbogbo tó ń wò mí nínú ilé tí mo bá padà dé. Àtẹ̀mí àti bàbá mi Ìbòsíọlá lájọ máa wọlé dé. Kí ni Daddy ní fún wa lórí ètò lénìí? Ẹ kú dédé àsìkò. Ní tèmi.